nísìmí. Jẹ́ bá kú yín máa nísìmí. Ṣé nísìmí? Ìbéèrè àkọ́kọ́ nù. Èjì awúdẹ́lẹ̀ nu àgbàmọ̀rí kìíní jẹ́ àlùbáríkà. Ńgbà wí bẹ́ẹ̀ mo wá ní èyí tó fi jẹ́ pé ọ̀rọ̀ ikú yìí náà sáni. Lẹ́ẹ̀ma torí àwọn èèyàn ti ń béèrè ọ̀rọ̀ okú ọ̀rọ̀ àlìkìyámọ̀ ọ̀rọ̀ okú ọ̀rọ̀ ó ti pọ̀ jù. Ẹjú ó dé náà ó kù díẹ̀. Ẹ gbàgbé nǹkan sọ̀hún ni. Ẹja àjọ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Mo wá rò pé náà fi wá yìí sí kíní jẹ́ àlùbáríkà. Tó ẹja wa sọ ǹdókù máa nísìmí. Bẹ́ẹ̀ni a bá kú yí nísìmí. Yí nísìmí. Nígbà wo ní nísìmí? Nígbà wo ní nísìmí? Àwọn àwo ní sì nísìmí nínú. Àwọn àwo ní nísìmí nínú wa. Nínú àwọn tó bá kú. Tó Alhaji wa Abdul Wahid. Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà. Ọlọ́run ṣàlékún àlùbáríkà yẹn Alhaji Abdul Wahid. Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà gbogbo wa náà o. Ọlọ́run ẹni rí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن gbogbo àwọn olóríire jájọ ké. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. gbogbo ẹni ó bá máa wọ́n yí padà kájọ ké. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا لا إله إلا الله ألا تخافوا ولا تحزنوا. Ikú bó ti burú tó ní ìtún rọrùn kú fẹ́ni rẹ̀. Innal ladhina qalu ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا لا إله إلا الله ألا تخافوا ولا تحزنوا. Bọ́lọ́hun ọba bá fẹ́ pa àwọn èèyàn rẹ̀ kì í pa wọ́n bí
yóò máa pa wọ́n díẹ̀díẹ̀ إن الذين قالوا ربنا الله ثم استقاموا ọlọ́run tó tó fún un. تتنزل عليهم الملائكة yóò máa pa wọ́n díẹ̀díẹ̀. ألا تخافوا ní wẹ́rẹ́. ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. ẹlòmíì nínú wọn ó bá ti kú bí ọjọ́ mẹ́ta tó máa kú àkọ́kọ́ pa ní díẹ̀díẹ̀ wọn ní látàná ni wọn ò ti jẹun wọn ò sì bẹ́ẹ̀ nìkan sọ wọn ò bẹ́ẹ̀ nìkan wí á ti máa gbẹ̀mí rẹ̀ díẹ̀díẹ̀ nítorí kó mọ́ bá a lè kankan básìkò bá tó. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. ìgbà tá a kọ́kọ́ pa á nì tá a pa yanyan á mú rìn àjò mọ̀bí tí ó sọ sí. إن الذين قالوا ربنا الله ثم استقاموا nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ti kú owó òsì tí ìtayányá láyé ẹ̀pọ̀ lọ́n tó bí. ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. ẹni rẹ̀ ni lọ́dọ̀ wa ṣùgbọ́n wá láwọn wúwú ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ tá a fẹ́ gbẹ̀san ikú la sì fẹ́ fi gbẹ̀san a fi kú gba ẹ̀san lọ́wọ́ ẹlòmíì kí ikú rẹ̀ ó lé yóò ṣòro débi para yóò mọ̀ pé ha lágbájá dààmú a fi kú dààmú ẹ̀ ṣùgbọ́n tó bá ti kú wàhálà ti pín. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. nígbà tá a kọ́kọ́ mú un lọ ni tó mọ̀ wípé àbókú àbí òkú kèkú yányán a máa wá fi hàn ààyè tí ó sọ̀ sí yóò máa wá béèrè pé lágbájá ń kọ́ wọn á ní lágbájá ẹsẹ̀ rẹ̀ ti yẹ wọ́n lọ rò pé ní ire ni kò sí ń bí ààyè rẹ̀ burú. إن الذين قالوا ربنا الله ثم
استقاموا wọn náà là ń retí. تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا. àwa jáde lẹ́nu rẹ̀ pé ò ń bọ̀ òun náà ti ń bọ̀. nígbà lọ́wọ́ adé ìgbà tó kù tí ó dé ọlọ́run ó sì fi sí lẹ́nu pé lọ́tùnla ìwọ̀n ń pè lọ́tùnla yóò sì jí àná ẹ bá ń pè Lámídì wá ẹ pè rẹ̀ sá ẹni ò gbọ́dọ̀ jó dúdú ọ̀la lọ tí ó fi dé ẹ sọ fún lágbájá ẹni ò gbọ́dọ̀ jó jọ̀la lọ. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. ogun rẹ̀ ogun téèyàn ṣe débẹ̀ kúfúrún wa ìṣirákún ni tó a ti wá filé lọ́wọ́ nígbà ó bá ti gbà á wà lọ́dọ̀kùnrin lágbájá ọ̀dọ̀kùnrin nítorí ọlọ́wọ́ ni kò ní bọ́ lọ́wọ́ rẹ̀ àgbébákú ọjọ́ mẹ́ta tọ́ọ̀kù ọjọ́ mẹ́ta tọ́ọ̀kù bí kíní bá sì ti bọ́ ó ti mọ̀ bókú ọjọ́ mẹ́ta. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. ọlọ́run ọba láwọn wàlíyì àṣetánì náà láwọn wàlíyì ni ọlọ́run fi ń pè faqatilu awliya ash-shaytan. faqatilu awliya ash-shaytan. inna kayda ash-shaytan kana da'ifan. faqatilu أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. gbogbo àwọn àtẹmọ ẹja gbọ́dọ̀ ń tóbi èṣù ní wòlíì sámsám tí ó máa sọ fún ọ pé ó kú bàbá yìí tó máa kú ó lè fi kọ́ nínú ilé ó lè fi hapara bó bá wà láàlá tó bà á lẹ́rú láàrin òru pé ha àbásìkò tó yóò kọ́kọ́ lọ lè wo ohun tó fi sí para. faqatilu awliya ash-shaytani inna kayda ash-shaytani kana da'ifan. إن كيد الشيطان كان ضعيفا. ó bá wa dé para tó bá àwa jẹsẹ̀ mọ́lẹ̀ pì. àníkìní irọ́ ni wọ́n ń pa
ogún ọdún ò ní gbẹ̀ngbẹ̀ng ogún ọdún òní gbẹ̀ngbẹ̀ng. ọgbọ̀n ọdún ò ní gbẹ̀ngbẹ̀ng mo ti dogun orógbó. فقاتلوا أولياء الشيطان mo ti gbàgbọ́ bí àbàtà. إن كيد الشيطان كان ضعيفا إن كيد الشيطان كان ضعيفا فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان àwọn wàlíyé Ọlọ́run bí wọ́n ti kú lẹ́kọ̀ọ́ báyìí. àwọn ẹni rere. إن كيد الشيطان كان ضعيفا. bó bá wá tásìkò táwọn wàlíyé Ọlọ́run ọba tí wọ́n fẹ́ kú ń tá a máa wá ṣe fún wọn òun náà nípa àwọn màláìka máa wá sọ̀kalẹ̀ sínú ilé wọn wọn a máa fi nǹkan hàn wọ́n wọn ò máa wá wo ìmọ́lẹ̀ wọn kínkín sí i. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. àwọn màláíkà Ọlọ́run ò wí pé màláíkà àwọn màláíkà wọn a máa wá sọ níjọ níjọ wọn a máa kí i lágbájá ọmọ lágbájá fọkànbalẹ̀ ọtí láàyè lọ́dọ̀ Ọlọ́run تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. lágbájá má bẹ̀rù ọtí láàyè ọtí ríbi dé sí wọ́n ọkàn ni olówó aṣíjú yóò ṣíjú wọ́n ọkàn tí wọ́n wí hun kò ní í jọ́ gangan rẹ̀ báyìí wọ́n ọkàn ni olówó aṣíjú pẹ́ ojú tí ó bá ṣí báyìí àlìjánná ni ó mọ̀ rí. Allah. Inna tatanazzalu عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. àwọn ọmọ kéékèèké ọgbà àlìjánná wọ́n máa wá yọ sí i lágbájá ọmọ lágbájá àwa ni tìyẹ ìwọ là ń retí bí. تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا. àwọn ọmọ ọmọ wa pé ara bàbá ti ń yí padà ara bàbá ń yàtọ̀ òun ó máa wá àlìjáná kẹ̀kẹ́ sí
bó bá wò ó lọ àtúnwò àwọn ọmọ rẹ̀ àtúnwò àwọn tìǹà alódọ̀wọ́ yín ẹsẹ̀ ra yín lóṣooṣù ọwọ́ ẹ̀múlé lọ́wọ́ àsìkò tí tó. tatanazzalu alayhimul malaikatu. bó bá wọ ọlọ́run àtúnfún lọ́rọ̀ sọ alóhùn ó mọ pẹ̀tẹ́. ó mọ pẹ̀tẹ́. wala tahzanu. alla takhafu. wala tahzanu. bó bá ti wá wo àwọn ọmọ rẹ̀ tí ń wò pé àwọn yàrá wọn rèé nígbà yẹn náà máa wá sọ fún un pé má bẹ̀rù nípa bí òun ń lọ wala tahzanu ẹ sì má banújẹ́ nípa ntẹ́ ẹ fẹ́ fi lẹ̀ àwa lálámójútó yín. tatanazzalu alayhimul malaikatu. àwa la ní gbogbo ẹ̀. alla takhafu wala tahzanu. wa abshiru bil jannati allati lágbájá ọmọ lágbájá dùnnú àlìjáná rẹ̀ rèé wà á bùṣìrú bílí jahannati wò ó wíwò tí ó bá wò àlìjáná ló máa rí ẹ̀mí rẹ̀ ó ti máa wá lọ. tatanazzalu alayhimul malaikatu. تخافوا ẹja gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. òun máa wà lìjánná lásìkò ni ẹ rí i pé asọ́lẹ̀ kan wípé ó lè ti dákú bí ìjẹrin ó lè dákú bí ìjàrún tí ó tún tají tí ó fi ráyè sọ tó fẹ́ sọ a máa sọ fún pásíkò tó yanjú tó fẹ́ yanjú nítorí ànífẹ́ kó banújẹ́ bó bá déwájú wa kó máa wá wípé ọ̀rọ̀ báyìí sì ń bẹ tó ń fẹ́ bálágbájá sọ ọ̀rọ̀ báyìí sì ń bẹ tó ń fẹ́ bátàmàdó sọ àní èyí tí ọba ránṣẹ́ sọ́mọ rẹ̀ tọmọ rẹ̀ ò bá wálé àbó wálé kò bá ẹ̀mí rẹ̀ á padà yọ̀ǹda fún ẹ̀mí bàbá ní láti lọ lè sọ tó fẹ́ bá a sọ lójú oorun. Allah. nítorí kó mọ́ bàbánújẹ́ níwájú àwọn Ọlọ́run. tatanazzalu alayhimul malaikatu. àwọn ẹni rí Ọlọ́run bá ṣàpọ́nlé wọn púpọ̀. la takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. máa wá kú lára rẹ̀ láti ibi ìka ẹsẹ̀ àwọn ìka ni wọ́n kọ́kọ́ kú ẹ̀mí ó ti kú níbi àwọn ìka ni ó ti máa lọ bí ojúgun ṣùgbọ́n ìdùnnú bí ti ń wó kò ní jẹ́ ó máa nira. tatanazzalu alayhimul malaikatu. ẹ̀mí ó máa lọ díẹ̀díẹ̀. alla takhafu wala tahzanu látẹsẹ̀. wa abshiru bil jannati allati yóò fi dé bàràdì. kuntum tu'adun. bàbá wa dé bàràdì. ó lè pé lágbájá gbéhùn nítorí kò tí ì sís òun àti sọ̀rọ̀ rẹ̀ ò tí ì sís kì í pín lágbájá gbéhùn ọmọ kan wá gbé lọ́wọ́
ẹ̀mí ni ó máa lọ díẹ̀ díẹ̀ yóò sì máa wo ibi tí ń lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí bá wá ń débi ìdodo tẹ́mi bá ń débi àyà bàbá nìyà máa wá wúwo lọ́wọ́ ọmọ tatanazzalu alayhimul malaikatu àmọ́ wá rìn mọ́lẹ̀. alla takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum. nítorí bàbá ní ti ń dẹrù ní ti ń di ẹrù ẹ̀mí ti ń bẹ lára rẹ̀ tí fi ń ṣe fẹ́ẹ́ ó ti ń lọ òun ti wá ń dẹrù ní ti ń di ẹrù fúnra rẹ̀ gan ó ti dẹrù ó ti wúwo. tatanazzalu alayhimul malaikatu ẹ̀mí ni ó máa lọ díẹ̀ díẹ̀. alla takhafu wala tahzanu wa abshiru àlìjánnà tá a palẹ́ sẹ́lẹ̀ lẹ́dẹ̀ yìí ní bil jannati allati kuntum tu'adun. àtúnwò ọmọ awò àwọn ìyàwó ẹ̀ awò àwọn ẹbí yóò tún wá wókè àtúnwò lẹ̀ àmọ́ wá sọ fún un pé nahnu awliyaukum fil hayati dunya. nahnu awliyaukum fil hayati dunya wa fil akhirah. La ilaha illallah. wa lakum fiha ma tashtahi anfusukum. wa lakum fiha ma ولكم فيها ما تدعون. ẹja gbọ́dọ̀ tóbi ajé làlùkùránì bàbá wa alájẹ àgbà ni màá sọ bẹ́ẹ̀ wípé ajé làlùkùránì à ń sọ̀rọ̀ wípé báwọn ọmọ kéékèèké ó ti máa pé ọmọ àlìjánná pé máa bọ oúnjẹ rẹ̀ nǹkan kan ọmọ kan sì gbálá kan lọ́wọ́ wá fún bàbá pé wá jẹ. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. abiyama bàbá síbẹ̀síbẹ̀ ń wo àlìjánná kò ní fẹ́ lọ ọmọ wa bí wípé èé ṣe kí ló ń tún wò àlìjánná rẹ̀ rèé yóò máa wá sọ pé àwọn ọmọ wọ̀nyí náà ni. nahnu awliyaukum. a máa wá fún un lésì. fil hayati dunya wa fil akhirah. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. àmọ́ wá pé nahnu awliyaukum fil hayati dunya àwọn ọmọ wo lọ tún wojú àwa la lámójútó rẹ̀ láyé tó fẹ́ fi lẹ̀ wá fil akhirati alikiyama rẹ̀ tó ń lọ àwa la lámójútó rẹ̀ ìgbà tó wà ń bẹ àwa la ń mójútó àwọn ọmọ rẹ̀. nahnu awliyaukum fil hayati
الدنيا Dáwọn dá wa. وفي الآخرة La ilaha illallah. ولكم فيها ما تشتهي Ikú lẹ̀ ń gbọ́ yìí. Báwọn ẹni Ọlọ́run tí ikú lẹ̀ ń gbọ́ yìí. ولكم فيها ما تدعون. Omi ó sọ fún wọn ní ẹ̀kọ́jú òun sí gábàásì ẹ̀kọ́ nítorí wípé ìmọ́lẹ̀ tí ó máa rí nì tàgbègbè gábàásì ó wà á pọ̀ jù. Àní ẹ̀jẹ̀ ń wo ẹ̀kọ́jú mi sí gábàásì. Ẹ má kọjú mi sí àmà نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة Àwọn ọmọ rẹ̀ lẹ̀. ولكم Fáwọn ìyàwó rẹ̀ lẹ̀. ما Àwọn obìnrin ni wọ̀nyí. تشتهي أنفسكم Àwọn ọmọ kéékèèké rè é. ولكم فيها Àwọn ẹlẹ́yinjú ẹgbẹ́. Ẹ dákun ẹja gbé Ọlọ́run tóbi. نزلا من غفور رحيم. Àwọn ẹlẹ́yinjú ẹgbẹ́ bí wọ́n ti pọ̀ tó ní tí wọ́n fi ń pè wọ́n lẹ́lẹ́yinjú ẹgbẹ́ ojú tiwọn kò tóbi tí ojú máa yọ bọ́bọ́bọ́ ni ó tó fún ó rọra mọ ní mọ́nbé alẹ́ tìró fún wọn àwa náà la lẹ́ẹ̀dì wọn la lẹ́ tìró fún wọn abálánsì wọn gbogbo ẹ̀ ṣe déédéé wọn ò sanra bẹ́ẹ̀ ni wọn ò tí ń rìn. نحن أولياء ọrùn wọn sì kùn díẹ̀ في díẹ̀. الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. a máa wá sọ fún wọn àlìjáná rèé gbogbo ntí ó máa wù yín ní bẹ́ẹ̀nbẹ́ gbogbo ntẹ́ ń bá ń pè níbẹ̀ ni ó máa jẹ́ yín àmọ́ bẹ́ẹ̀ bá wá kú níbí òun ò ṣe é lọ نحن أولياؤكم nítorí náà lágbájá ọmọ lágbájá máa wọlé الدنيا àsìkò tí a ti tán láyé. الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. àwọn màláíkà tí ó wá pàdé rẹ̀ àwọn náà dúró. من غفور. àwọn tí wọ́n fẹ́ mú un rìn ọ̀tọ̀ ni àwọn tí ó pàdé rẹ̀ àwọn náà ti dúró àwọn ọmọ wa pé lágbájá ọmọ lágbájá sọ̀kalẹ̀ ẹ̀mí rẹ̀ ó ti dé gògóńgò nígbà yẹn. ولكم فيها ما تشتهي أنفسكم sọ̀kalẹ̀ pẹ̀lẹ́. ولكم فيها ما sọ síbi àforíjì Ọlọ́run ọba rẹ̀ nuzulan من غفور رحيم. نزلا من غفور رحيم. nígbà bá tó àsìkò náà anilá ilaha illallah nítorí pé àwọn kan wàá pàdé rẹ̀ ní tí wọ́n máa wínú bó tiẹ̀ gbàgbé àwọn òràn létí. nuzulan من غفور
رحيم báwọn ẹni retí kú ni. báwọn ẹni rẹ ti kú nù. نزلا báwọn ẹni rẹ ni a ti sọ̀rọ̀ nù. غفور رحيم ọlọ́run ní wọn ò ṣe ní kú bẹ́ẹ̀ ẹni kú bẹ́ẹ̀. bó ti yẹ wọn ó kú nìyẹn. wala tasawil hasanatu wala sayyi'atu. ولا يا ما في دادا ولا السيئة ẹ à máa faláìdá wẹ́ni rẹ̀. التي هي أحسن ولا تستوي الحسنة ولا السيئة ومن أحسن قولا ممن دعا ومن أحسن قولا ممن دعا إلى الله irú ẹni rẹ̀ lọ́rùn ni. وعمل صالحا وقال إنني من المسلمين. Allahu Akbar. àsìkò tó bá wá dákẹ́ àsìkò tó bá wá dákẹ́. yóò dákẹ́ náà ẹ̀ tún máa wá jiyàn àbókú àbókù. àbí òkú àbó nítorí ara rẹ̀ ò ní dọ̀rú àwọn òkú tẹ̀ ẹ mọ rí tẹ́lẹ̀ àbọ̀ akú ni àbá kú ni. àbí òkú ni ẹ̀já pé dókítà yìí wó ẹ̀já pé dókítà tó ń wó kí wọ́n àwọn náà máa wá sọ fún yín pé ó ti lọ ẹ̀ sì ní bá ìgbẹ́ nídìí wọn ẹni bá gbẹ́ndì wọn. wọn ò sì ní játọ́ ẹ̀ ní bátọ́ lẹ́nu wọn. ومن أحسن قولا ojú wọn ò sì ní fẹ̀ tó. ممن دعا إلى bẹ́ẹ̀ bá wo ojú rẹ̀ yóò dàbí ìgbà tí ń wò الله yín. La ilaha وعمل صالحا وقال إنني من المسلمين. wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ wẹ́rẹ́ bẹ́ẹ̀. àwọn tá a wí yìí àwọn tá a wí. láwọn tí wọ́n mú rìn láwọn tí wọ́n mú rìn. ẹ̀mí ti lọ ẹ̀mí ti lọ. ara ń bẹ ńlẹ̀ ó ti dẹrù ara ayé ومن أحسن قولا ممن Aládẹ̀rù ara ayé. إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. àwọn tá a wí wọ̀nyí wọn ó ti kú bí wọ́n bá ṣèjọ́ mẹ́rin ńlẹ̀ tí wọn ò tí ì sìn wọn má ṣèjọ́ mẹ́wàá ńlẹ̀ wọn ò ní rún bí wọ́n ti wà náà ni wọ́n ó wà bẹ́ẹ̀ ni wọn ò ní gan wà ومن lẹ́. أحسن قولا ọlọ́wọ́ tó ṣàpọ́nlé ara wọn. ممن دعا إلى الله ọlọ́mọṣẹ́ ṣàpọ́nlé àwa náà. وعمل صالحا dálẹ́mí àtàlàáfíà. وقال إنني من المسلمين. ẹlòmíì níbi tí ikú tó jẹ́ ìsinmi fún un dé àwọn màláíkà tí wàá béèrè lọ́wọ́ òkú wọn ó sì dé sàárẹ̀ wọn ò ní bẹ́ẹ̀ lómi الله yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì wá tì wọ́n tún máa wá àzọ fọlọ́hún wípé lágbájá ọmọ lágbájá àrínà rí ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. olólùwà wa ti tún gbọ́nà ẹsẹ̀ àárí ẹ tún lọ lè gbọ́nà orí wọn mọ̀ wá dà ńgbà bá dààmú débi hin wọn wàá sùjádà fọlọ́n pé tó tó rẹ o ìdààmú yìí tó gẹ́ ọlọ́run lè ẹ̀yìn ń béèrè rẹ̀ ẹni tí ò yé bẹ̀ mí pé kémi ọlọ́run ọba àwọn kí n bo òun láṣìírí ẹ̀yin sì ní atúni láṣìírí nìyí
mo ti bàṣírí ẹrú mi. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. wọ́n sì dé sàárè wọ́n ba ẹlòmíì wọ́n máa bí ní nǹkan ẹlòmíì ó sì máa fèsì wípé lágbájá ọmọ lágbájá tẹ ẹ fẹ́ bí ní béèrè ẹ má bí ní nǹkan kan èmi ni ẹ bí. ومن أحسن قولا èmi ni lọ́ọ̀yà rẹ̀ èmi ni lọ́ọ̀yà rẹ̀ èmi ni lọ́ọ̀yà rẹ̀. إلى الله mùsùlùmí tún ní lọ́ọ̀yà ń sàárè. وعمل ẹgbẹ́ ọlọ́run tóbi. nígbà wo là á máa ní ẹ máa gbọ́ yìí níjọ́ mi. wàláhì làásì. mùsùlùmí ní lọ́ọ̀yà níwájú ọlọ́run ọba rẹ̀ tí ó máa wíjọ́. ومن أحسن قولا ممن دعا إلى الله tó tó fún ọlọ́run. وعمل صالحا وقال nígbà wo ni mùsùlùmí ní lọ́ọ̀yà. mùsùlùmí ti ń kírun ọ̀ranyàn rẹ̀ ń gba àwẹ̀ ọ̀ranyàn ó sì ṣe déédéé láàrin ẹ̀dá rẹ̀ láàrin ẹ̀dá ẹgbẹ́ kò ṣàbòsí fún wọn kò jàǹbá wọn bẹ́ẹ̀ ni ò ṣẹbọ kò sì fipá wówó tó ìpàdé ọlọ́run ọba ó wá hàtàbáràkà ọ̀pọ̀n àyà ó hà kò wá gbàgbé tó fi kú ó ti ní lọ́ọ̀yà lọ́dọ̀ èmi ọlọ́run. ومن أحسن قولا olú ò wá yọjú sí wọn. ممن دعا إلى الله والله النبي لو وعمل صالحا وقال إنني من المسلمين وقال إنني من المسلمين. bí wọn bá bí òkú wọn náà sì dúró wájú wọn èmi ní ẹbí bí tọ́ ń bá anímọ́fẹ́sì ọ̀rọ̀ yóò kàn mọ́ra bọ̀rọ̀ rẹ lọ́rùn ọ̀rọ̀ tí ó kàn ni èmi ní ọjọ́ wọn ó bí má bá wá ń bí tí ń fèsì tó fọ gbogbo èsì tányányá wọn wàá sọ wípé ta ni wọ́ yóò pé ana suratul mulk. Allah. ẹ àmọ́ wá bí ní nǹkan kan níwájú mi ní kí n má fèsì èmi tó ṣe pé gbogbo àyà rẹ̀ ni mo kó kẹ́kẹ́kẹ́kẹ́ èmi ní ń bẹ láyà rẹ̀ kò sì yé kémi tó fi débi. ومن أحسن قولا òkú máa nísìmí àbí nísìmí jàmá. من دعا إلى الله ẹ máa gbọ́ sí mi òkú. وعمل صالحا níta ń bá bọ̀ ó kọjá bẹ́ẹ̀ ti bàsìkò jẹ́. وقال إنني من المسلمين. nítorí náà ibi àbá adé ní jóun ó yẹ ẹja gbòòrò wa ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال إنني من المسلمين. ẹja gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà bó ti rí nìyí jàmá mùsùlùmí ẹni bàbá rẹ̀ ò bá sì ha tó bá lè máa fi ránṣẹ́ sí bàbá rẹ̀ yóò bá bàbá ibà bàbá bó ti rí nìyí. wọ́n tó ti ha tẹ́lẹ̀ lọ́lẹ̀ ha. lọ́lẹ̀ ha ti ha ọ sì mọ bí wọn ti kí ọ tó ha o ń gbọ́ ọmọ yẹn
wọ́n ṣe wàmọ́wàmọ́. Allahu akbar kabir. Allahu akbar. So olórígun yìí akbar. T Plus Studios, fundamentals of creativity. Abubakar ọlọ́dán ààyè yín ọlọ́mọdé ó bàjẹ́ o ọlọ́mọbẹ̀yìn náà jẹ́ ń bẹ́ ẹ̀sẹ̀ wẹ̀já gbọ́lọ̀ ń tóbi lẹ́ẹ̀kan.